ṣe o àfi kí orí máa kó wa yọ. Kò dín ní 600 èèyàn tó ti jáde láyé lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ àjálù ilẹ̀ rírì wáyé ní orílẹ̀-èdè Afghanistan. Bákan náà ni iye àwọn tó farapa ti lé ní 1,300 gẹ́gẹ́ bí àwọn aláṣẹ iléeṣẹ́ ọ̀rọ̀ abẹnú lórílẹ̀-èdè náà ṣe sọ. Agbègbè Jalalabad tó jẹ́ ìwọ̀n 140 kìlómítà sí Kabul, olú ìlú orílẹ̀-èdè náà, ni ìṣẹ̀lẹ̀ náà ti ṣọṣẹ́ jùlọ. Àwọn aláṣẹ fi tó iléeṣẹ́ ìròyìn létí pé ọ̀pọ̀lọpọ̀ ilé ni ìṣẹ̀lẹ̀ náà wó lulẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, agbẹnusọ fún ìjọba Taliban lórílẹ̀-èdè náà ṣàlàyé lójú òpó X rẹ̀ pé àjálù ilẹ̀ rírì náà ti gba ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí tó sì tún ba ọ̀pọ̀lọpọ̀ dúkìá jẹ́ pẹ̀lú láwọn agbègbè kan lẹ́kùn ìlà oòrùn orílẹ̀-èdè náà. Ìròyìn sọ pé àwọn agbègbè tó wà láwọn ibi tí òkè ńlá pọ̀ sí lẹ́kùn náà ni ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣọṣẹ́ jùlọ tó sì mú kí ó nira fún àwọn òṣìṣẹ́ adóòlẹ̀mí láti lè tètè débẹ̀ ṣe iṣẹ́ wọn. Bákan náà la tún gbọ́ wípé púpọ̀ àwọn tó kú nínú àjálù náà wà lágbègbè Kunar. Ìjọba Taliban tó ń ṣe àkóso orílẹ̀-èdè náà sọ pé iye àwọn tó ti kú báyìí ti lé ní 610 níbẹ̀. Wọ́n fi kún pé àwọn 12 mìíràn ti kú lágbègbè Nangarhar. Àmọ́ ṣá, ìròyìn nípa ọṣẹ́ ilẹ̀ rírì náà sì ń wọlẹ̀ díẹ̀díẹ̀. Ìròyìn Yajoyajo fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí, ẹ bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sábàlá àríwísí. Abdulkareem Nimas ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára 24 bàbá gbogbo.